A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àwọn agbébọn ni a gbọ́ wípé wọ́n ṣe ìkọlù sí olú iléeṣẹ́ ọlọ́pàá Jímẹ́tà ìjọba ìbílẹ̀ Àríwá Yólà ní ìpínlẹ̀ Ádámáwá lówùúrọ̀ kùtùkùtù òní, Ọjọ́rú, bí wọ́n ti dá ìpòrúurú ọkàn sílẹ̀ sáàrin àwọn olùgbé Yólà. Ìròyìn jábọ̀ wípé agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ SP Sulaiman Nguroje ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, bí ó ti fi kún un wípé àwọn ti kápá ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó ní àwọn kò tíì lè ṣe ìdánimọ̀ àwọn agbébọn ọ̀hún, ṣùgbọ́n àhesọ kan jẹ jáde wípé àwọn òṣìṣẹ́ ológun ni wọ́n wá gba ẹ̀san lórí àfisùn pípa tí ọlọ́pàá pa ọ̀kan nínú òṣìṣẹ́ ológun. Bí ó tilẹ̀ jẹ́ wípé akọ̀ròyìn kò tíì lè fìdí àhesọ yìí múlẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá ní ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti mọ ohun tí ó ṣe okùnfà àti àwọn tí ó wà nídìí ìṣẹ̀lẹ̀ náà. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé fàákájà wáyé láàrin òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC àti òṣìṣẹ́ iléeṣẹ́ ológun òfurufú NAF ní ọjọ́ Ẹtì tí ó kọjá. Wọ́n ní òṣìṣẹ́ ológun ya wọ iléeṣẹ́ EFCC pẹ̀lú èròǹgbà àti yọ ọ̀kan lára wọn tí ó wà ní àhámọ́ EFCC tí wọ́n fi ẹ̀sùn jìbìtì kàn. Àjọ EFCC fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 5 ní ilé oúnjẹ ìgbàlódé kan tí ó wà ní agbègbè Bamawa lẹ́yìn ìtanilólobó tó ṣeé fọkàn tẹ̀ wípé wọ́n lọ́wọ́ nínú jìbìtì orí ẹ̀rọ ayélujára. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ agbẹnusọ fún àjọ EFCC, Délé Oyèwálé, ni wọ́n ti kéde orúkọ àwọn afurasí ọ̀hún sí Favour Itung, Rachel Ande, Zulaimon Haruna, Abubakar Ismaila àti Solomon Ọlọ́batókè. Àjọ EFCC fìdí ẹ̀ múlẹ̀ wípé lẹ́yìn èyí ni òṣìṣẹ́ ológun 6 tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní ilé oúnjẹ ìgbàlódé ya wọ ẹkùn Kaduna pẹ̀lú èròǹgbà àti yọ̀ǹda àwọn afurasí oníjìbìtì, ṣùgbọ́n ọwọ́ ṣìkún òfin tó wọn, wọ́n sì fi wọ́n sí àhámọ́ fún ìtàpá sí òfin ààbò. EFCC fi kún un wípé bí wọ́n ṣe wà nínú àhámọ́ ni ìtàkùrọ̀sọ ń lọ lọ́wọ́ láàrin adarí EFCC àti adarí iléeṣẹ́ ológun lórí ọ̀nà láti yanjú aáwọ̀ yìí. Àtẹ̀jáde náà fi kún un wípé wọn kò rí ọ̀rọ̀ náà yanjú. Ní ọjọ́ Ẹtì ni àwọn òṣìṣẹ́ NAF fi agídí ya wọ iléeṣẹ́ EFCC ní Kaduna láti yọ̀ǹda àwọn akẹgbẹ́ wọn tí ó wà nínú àhámọ́, ṣùgbọ́n wọn kò gbà fún wọn. Lẹ́yìn èyí ni àwọn adarí rí ọ̀rọ̀ náà yanjú kí wọ́n tó yọ̀ǹda òṣìṣẹ́ NAF. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìdàrúdàpọ̀ bẹ́ sílẹ̀ lánàá ní ìpínlẹ̀ Kano bí wọ́n ṣe àfihàn ojúlówó ìwé-ẹ̀rí Certified True Copy (CTC) ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí èsì ìdìbò gómìnà ìpínlẹ̀. Bí ìròyìn ṣe gbòde kan wípé ilé-ẹjọ́ jáwé gbélé ẹ̀ fún gómìnà Abba Yusuf ní Attorney General àti Kọmíṣánná fún ẹ̀ka ìdájọ́ Haruna Isa Dederi ṣe àríyànjiyàn wípé CTC ilé-ẹjọ́ ṣe àfihàn wípé adájọ́ fìdí àṣeyọrí Yusuf múlẹ̀ ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. Isa Dederi sọ eléyìí nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lálẹ́ àná. Ó ní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àkọọ́lẹ̀ rẹ̀, ilé-ẹjọ́ gbé ìdájọ́ ilé-ẹjọ́ tribunal sí ẹ̀gbẹ́ kan látàrí wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀. Wọ́n ní ẹ̀rí yìí fojú hàn nínú CTC ojú ewé 67 page 67 ìwé ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó jáde lánàá tí akọ̀wé kóòtù Jamil Ibrahim Umaru bu ọwọ́ lù. Fún ìdí èyí, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fìdí àṣeyọrí ìdìbò Abba Kabir Yusuf láti ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party (NNPP) múlẹ̀. Ṣùgbọ́n síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé ìgbìmọ̀ ìdájọ́ ẹlẹ́ni 3 ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn da ẹ̀sùn tí gómìnà pè nù bí wọ́n ti kéde Nasir Gawuna láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò ọjọ́ 18 oṣù kẹta ọdún yìí. Akọ̀ròyìn gba ẹ̀dà ojúlówó ìwé-ẹ̀rí CTC, wọ́n sì ṣe àkíyèsí ibi tí àṣìṣe ọ̀hún ti wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí maitama ìlú àbújá ti gba ìyọ̀ǹda gómìnà àná fún ilé-ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria CBN Godwin Emefiele pẹ̀lú owó tí iye rẹ̀ jẹ́ ọ̀rìndínnírinwó mílíọ̀nù náírà (300 million naira). Nínú ìdájọ́ tí adájọ́ Hamza Muazu gbé kalẹ̀ ni ó ti pàṣẹ kí Emefiele pèsè onídùúró méjì tí ó fi agbègbè ilé ìjọba ìlú Àbújá ṣebùgbé tí ó sì nílẹ̀ láàrin agbègbè Maitama, ìlú Àbújá. Adájọ́ wá fi ìgbẹ́jọ́ lẹ́kùnrẹ́rẹ́ sí ọjọ́ 28 oṣù kọkànlá lórí ẹ̀sùn oníkókó 6 tí àjọ EFCC fi kàn án. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ wípé òun lẹ́tọ̀ọ́ sí kí orúkọ òun wọ ìwé ìtàn ti Guinness Book of Records lórí àyípadà tí ó ti ṣẹlẹ̀ láti ìgbà tí ó ti gba ipò ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023. Tinubu sọ wípé nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó láàrin ọdún 1999 àti 2007, òun gbé ìpínlẹ̀ Èkó kúrò ní ìpele òdo sí ìpele karùn-ún àwọn tí ọrọ̀ ajé wọn gbòòrò jù lágbàáyé. Ó ní èyí ni òun fi gbáradì fún ipò ààrẹ. Tinubu sọ eléyìí níbi ìpàdé olókoòwò ẹlẹ́ẹ̀kẹwàá láàrin orílẹ̀-èdè Jámánì àti Nàìjíríà tí ó wáyé ní Berlin, ìlú Jámánì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní fún àwọn tí ó bẹ̀rù ìdojúkọ, ó ní kí wọ́n wo òun dáadáa. Ẹ̀ka aládàáni ni òun ti wá, ara wọn sì ni òun ń ṣe. Òun sìn gẹ́gẹ́ bí akápò ní iléeṣẹ́ elépo ExxonMobil. Kò sí bí ẹ ṣe fẹ́ ṣe àpèjúwe ìjọba tí òun kò lọ́wọ́ nínú rẹ̀. Ó ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dìbò fún òun láti lè mú ìyípadà wá. Láti ọjọ́ kìíní tí òun ti gba ipò ni òun ti bọ́ sójú iṣẹ́. Ó ní bí ẹnìkan ò bá yin òun, òun á sì yin ara òun. Ọ̀rọ̀ ààrẹ Tinubu yìí ń wáyé lẹ́yìn ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó bu ọwọ́ lu ìwé àdéhùn iléeṣẹ́ méjì ní Berlin ní ọjọ́ Ìṣẹ́gun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà Adémọ́lá Adélékè ti sọ fún àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ kí wọ́n máa gbáradì láti ṣe àwáwí lórí ìṣúnná owó ní ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Adélékè sọ eléyìí nínú àtẹ̀jáde òní nípasẹ̀ agbẹnusọ rẹ̀ Ọláwálé Rasheed. Ó ní ó ṣe pàtàkì kí wọ́n tẹ̀lé gbogbo ìlànà ilé-ìgbìmọ̀ aṣòfin. Ó ní àwọn ní ìpínlẹ̀ láti darí, àwọn sì ní èròǹgbà oníkókó 5 láti ṣe àgbékalẹ̀. Kò sí ààyè fún ìmẹ́lẹ́, gbogbo ọwọ́ gbọ́dọ̀ wà lójú iṣẹ́ kí wọ́n lè ṣe àṣeyọrí ìgbẹ́jọ́ ìṣúnná owó ní ilé-ìgbìmọ̀. Bákan náà ni gbogbo àwọn ìgbìmọ̀ ilé tí ọ̀rọ̀ kàn ní àǹfààní àti bu ọwọ́ lu èròǹgbà wọn. Gómìnà ní ó dá òun lójú wípé ilé aṣòfin yóò fi ara balẹ̀ gbọ́ àlàyé kí òye ọrọ̀ ajé sì yé wọn lórí ìṣúnná owó ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹkún ohun ìpayínkeke wáyé láàrin àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní ìpínlẹ̀ Taraba bí wọ́n ṣe ń sin òkú olùkọ́ tí akẹ́kọ̀ọ́ ṣekú pa láìpẹ́ yìí, Basi Saldana Nkupi, ní ìlú Jalingo, olú ìpínlẹ̀. Bí a kò bá gbàgbé wípé Nkupi, olùkọ́ láti iléèwé Model Secondary School Jalingo, ni àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ kan gún pa láìpẹ́ yìí. Ìgbésẹ̀ yìí ti mú kí àjọ àwọn olùkọ́ iléèwé mẹ́wàá ASUU gbégi dínà ìkẹ́kọ̀ọ́ jákèjádò ìpínlẹ̀. Wọ́n ní Nkupi ń lọ ilé rẹ̀ láti iléèwé nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé. Àwọn abánikẹ́dùn àti àwọn akẹgbẹ́ rẹ̀ ti ṣe ìkìlọ̀ wípé àwọn agbófinró gbọ́dọ̀ wá àwọn akẹ́kọ̀ọ́ tí ó lọ́wọ́ nínú ikú yìí jáde. Bákan náà ni wọ́n rọ ìjọba kí ó rí i dájú wípé wọ́n ṣe ìtọ́jú òbí, ìyàwó àti ọmọ mẹ́ta tí olóògbé yìí fi sílẹ̀. Akọ̀wé fún àjọ Academic Staff Union of Secondary Schools, Dókítà Ishaku Kazeem, tí ó ṣe àkíyèsí wípé olóògbé olùkọ́ yìí ni òpómúléró ìdílé rẹ̀ rọ àwọn aláṣẹ tí ọ̀rọ̀ kàn kí wọ́n nawọ́ ìrànlọ́wọ́ sí ìdílé rẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n bá akọ̀ròyìn sọ̀rọ̀ ṣe àpèjúwe olóògbé yìí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn olùkọ́ tí ó dára jùlọ ní ilé-ìwé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Gómìnà ìpínlẹ̀ Bayelsa Dúyèdírì ti ṣe ìkìlọ̀ fún àwọn agùnbánirọ̀ tí wọ́n rán sí ìpínlẹ̀ rẹ̀ wípé kí wọ́n yẹra nínú ká máa yẹ iṣẹ́ sílẹ̀ tàbí ṣe ìsáǹsá lẹ́nu iṣẹ́ pàápàá jùlọ ní iléeṣẹ́ ìjọba. Dírì ṣe ìkìlọ̀ yìí níbi ayẹyẹ ìgbàwọlé ikọ̀ kejì ti ọdún yìí tí ó wáyé ní ọgbà ìdánilẹ́kọ̀ọ́ agùnbánirọ̀ tí ó wà ní ìlú Boro, Kalama ní ìjọba ìbílẹ̀ Kúlúkùmà Òpókùmà. Gómìnà tí olùrànlọ́wọ́ rẹ̀ lórí ọ̀rọ̀ agùnbánirọ̀ Wisdom Kóyèrí ṣaṣojú fi ààbò àti ìgbáyégbádùn àwọn dá àwọn agùnbánirọ̀ lójú. Fún ọdún kan tí wọ́n fẹ́ lò, ó ní ààbò àti ìgbáyégbádùn wọn ṣe pàtàkì jùlọ sí ìjọba kí wọ́n bàa lè sìnlú bí ó ti rọ̀ wọ́n kí wọ́n má lọ́wọ́ nínú ìwà tí ó tàpá sí òfin. Gómìnà ní òun fi dá àwọn ẹ̀ṣọ́ aláàbò láti rí i dájú wípé wọ́n pèsè ààbò tí ó péye fún àwọn agùnbánirọ̀. Alámòjútó agùnbánirọ̀ ní ìpínlẹ̀ Ìyáàfin Ọ̀pálẹ̀fọ̀ Obiageli Charity dúpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ọgbà agùnbánirọ̀ àti àwọn agùnbánirọ̀ fúnra wọn fún ìwà ọmọlúàbí láti lè ní ìdánilẹ́kọ̀ọ́ láìsí wàhálà. Ó wá rọ̀ wọ́n kí wọ́n wo àwòkọ́ṣe àwọn ará ìṣáájú. Ó ní gbogbo iṣẹ́ tí wọ́n gbé lé wọn lọ́wọ́ ni ó ṣe pàtàkì. Bákan náà ni Obiageli mọ rírì gómìnà àti àwọn ará ìpínlẹ̀ bí ó ti rọ àwọn agbanisíṣẹ́ láti ṣe àtìlẹ́yìn fún àwọn agùnbánirọ̀ kí wọ́n lè ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Akwa Ibom Obong Victor Attah ti ṣe ẹ̀sùn lórí àṣeyọrí ìtẹ̀síwájú ìjọba. Ó ní kí ìjọba tẹ̀síwájú nínú ìṣèjọba nìkan ni ó lè mú ìdàgbàsókè ọrọ̀ ajé bá ìpínlẹ̀. Ó ṣe ìrántí àkókò rẹ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àkọ́kọ́ ní ipò gómìnà lẹ́yìn ìdápadà ìjọba tiwantiwa ní ọdún 1999. Attah ní òun kábàámọ̀ wípé gbogbo àlá rere rẹ̀ lórí ìmọ̀ ẹ̀rọ àti sáyẹ́ǹsì ni ẹni tí ó gbapò lọ́wọ́ rẹ̀ gbọ̀n dànù pẹ̀lú olóyè Godswill Akpabio tí ó ṣe àyípadà ifásitì fún ìmọ̀ ẹ̀rọ àti sáyẹ́ǹsì sí ti ìjọba ìpínlẹ̀ ní Ikot Akpadem ní ìjọba ìbílẹ̀ Nkpat Enin. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé tí ẹgbẹ́ oníwèé Uyo Book Club ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ilé ìtura Westbridge ìlú Uyo láti fi bu iyì fún àgbà ọ̀jẹ̀ elder statesman tí ó pé ẹni ọdún márùnlélọ́gọ́rin 85 years ní ọjọ́ Ajé. Attah ní àìlètẹ̀síwájú gẹ́gẹ́ bí gómìnà ni ó ba gbogbo àlá rere ọjọ́ ọ̀la rẹ̀ fún ìpínlẹ̀ jẹ́. Ó ní ìbáṣe wípé ààyè gba òun ní gbogbo ẹ̀ka bẹ̀rẹ̀ látorí ọ̀gbìn, ohun amáyédẹrùn àti ìgbéga owó tó ń wọlé ní ìbágbà ipò gíga. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́ ìyẹn comment kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.